àkókò olùtẹ̀ lórí wa erin lákàtàkù. àkókò olùtẹ̀ lórí wa. orí kò tó bá ti jẹ̀kù ní bẹ́ẹ̀ rí o. àkókò olùtẹ̀ lórí wa. àkókò olùtẹ̀ lórí wa. orí kò tó bá ti jẹ̀kù ní bẹ́ẹ̀ rí o. ìyá ni yóò yá ń lò. lóòótọ́ ilé tó bá rò láròjù níwájú wa ìyá òwe wá òde. mo kí bẹ́ẹ̀ ṣe wọlé o mo kí yín mo kọ́kùnrin mo kóbìnrin ìlera lọ́rọ̀ ẹ jẹ́ kó ra máa lọ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ kó ra máa lọ bẹ́ẹ̀ yẹn ni. Tí o bá jà títí má ṣe gbàgbé igi jẹ́gẹ́dẹ́. Kí ni àwọn ọjọ́ ògùn ó sinmi? Jagunlabi lára àwájú. Àwọ̀ ẹ kábọ̀ sórí ètò yín ètò wa ní ìlera lọ́rọ̀. Ìlera ṣe kókó. Ọlọ́ngbọ́ ìlera ní tí ò bá sí àlàáfíà. Ọlọ́ngbọ́ kò sí kankan. Ẹ wò ìlera ló ṣe pàtàkì. Ìlera ló ṣe kókó. Bàbá wa sílẹ̀ mọ́nà ẹ̀pẹ̀jú Ògbómọ̀ṣọ́. Wọ́n ní ká máa kí lóògùn ọ̀fẹ́ o. Bàbá tèmi nìyẹn. Wọ́n ní ìlera àwọn ọmọ ènìyàn. Òun ló jẹ àwọn lógún lọ́jọ́ ti tòní ní gbogbo ìgbà ní ìgbàkú ìgbà. Ìlera lọ́rọ̀. Ìlera sí pàtó ó ṣe kókó. Ẹ wò lónìí ẹ ti rí kankan ẹ máa rí wa wò ẹ máa ríra wò dáadáa lọ́jọ́ ti tòní ẹ máa rí wa wò ẹ máa ríra wa wò lọ́jọ́ ti tòní ẹ wò kí nẹ́tíwọ̀kì yìí má ṣe ségesège dákun jọ̀ọ́ ìlera yìí ó ṣe pàtàkì ìlera ṣe kókó ìlera ṣe pàtàkì o ọlọ́ngbọ́ ó ṣe kókó ó ṣe pàtàkì ó ṣe kókó a wà lórí ètò lọ́jọ́ ti tòní ẹ wò ẹ tẹ́ wà lórí ẹ̀rọ ẹ dákun ẹ bá wa kọ̀nẹ́tì dáadáa ká tó bẹ̀rẹ̀ ètò ẹ wò ó dẹ̀ ń ṣe ó ń ṣe ẹ dákun ẹ jọ̀ọ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé ìlera kí ló ṣẹlẹ̀ ẹ dákun kí ló ṣẹlẹ̀ bóyá kẹ́ ń lo ilé díẹ̀ kábílẹ̀ ńlá odò eléyìí kí ni ká tó ṣẹlẹ̀ ẹ káwọ èèyàn ẹ kí wọ́n gbádùn wa dáadáa ẹ ló ń tàbí play wọlé àbọ̀ ó ti ṣèkì ni ó ti ṣèkì ó yá ẹ tìbọ̀ ẹ tìbọ̀ ẹ tìbọ̀ ẹ tìbọ̀ ń ta máa sọ fún inú ọ̀bá tó jẹ́ Julius yẹn kì í gbọ́rọ̀ ń ní kì í gbọ́rọ̀ rárá a ló ń gbọ́rọ̀ ni kò ní ṣe bẹ́ẹ̀ ìlera wa ṣe pàtàkì ìlera wa ṣe kókó ẹ dákun àní ẹ lò rẹ̀ díẹ̀ díẹ̀ ẹ jẹ́ káwọn èèyàn kí wọ́n gbádùn wa lọ́jọ́ ti tòní ẹ̀yin phase 1 ẹ̀yin phase 2 ẹ wò ó ẹ kí wọ́n gbádùn wa ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ kí wọ́n gbádùn wa. àwọn èèyàn máa gbádùn wa dáadáa lọ́jọ́ ti tòní ọlọ́gbọ́ ìlera lọ́rọ̀ irọ́ ni Sátánì pa ọlọ́gbọ́ irọ́ ni Sátánì pa irọ́ ni ọlọ́rẹ̀ nìyẹn ọ̀rẹ́ nìyẹn lọ́rẹ̀ bẹ́yẹn ṣé ó ti tó bẹ́yẹn ṣá fílẹ̀ ó ti tó bẹ́yẹn ó ti tó bẹ́yẹ ó yára rẹ̀ ẹ yo irọ́ ni Sátánì pa lọ́jọ́ ti tòní ńkọ́ ìlera ni irọ́ ni Sátánì pa irọ́ ni ìlera lògùn ọ̀rọ̀ ìlera ṣe kókó ìlera lògùn ọ̀rọ̀ ìlera wa ṣe pàkókó ẹ súnmọ́ bí ẹ gbọ́ ọ̀rọ̀ lórí ìlera ọlọ́ngbọ̀n ọ̀rọ̀ lórí ìlera òun la fẹ́ sọ lọ́jọ́ ti tòní ẹ wo nẹ́tíwọ̀kì ṣe dáradára
àwọn ẹnjìnìá wa náà ṣe rọmọrọmọrọ ẹ wò ó ṣùgbọ́n àtijọ́ wà lọ́jọ́ ti tòní bàbá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ìlera àwọn èèyàn wọ́n ní ló jí àwọn lógún ẹ ká tiẹ̀ gbọ́ kí ni bàbá wa kí ni wọ́n sọ ẹ gbọ́. wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan sáwà ń bẹ̀. Jàdíjàdí àmúríro ìlẹsẹ déédéé ẹrọmọkùnrin ìdídùn. nígbàkúgbà tára wà bá ń kọfẹ o wọ́n sọ bá sùn ní ẹ lọ wá ká. kálá wa lè ṣe kókó ọlọ́ngbọ́ kò sí ẹni tó dà wá láàmú èmi ni mo sojú kòkòrò pé káwọn èèyàn lè gbọ́ dáadáa. aláyàbí òkè sẹ́yìn ìlàgìrì ọ̀làgìrì kàkàkà. bẹ́ẹ̀ ni lápẹ̀rí nì tí a fi wí àtẹ̀bùṣe. látọ̀dọ̀ bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ọlọ́ngbọ́ ìlera wa ló ṣe pàtàkì ìlera ló ṣe kókó mo dẹ̀ wí o mo wí o ká tó bẹ̀rẹ̀ ètò kíní ṣe ló pariwo la kí la bẹ̀rẹ̀ ètò fún. One Stone Capsule olùléṣẹ́ wà ní Ẹgbẹ̀jì Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam road shop 7 and 9 DSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìyá àdòwò olóúnjẹ nílùú Ìlọrin tàbí kó máa kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 090-2017-1999 lẹ́ẹ̀kan sí 090-2017-1999 nọ́mbà iná sì tún. ẹ wo ọlọ́ngbọ́ bàbá ní ká kí lóòótọ́ wọ́n ní ká ṣe ń pẹ̀lẹ́ wọ́n ní ká ṣe ń dáadáa Alhaji Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní lera àwọn èèyàn wọ́n ní ló jẹ́ àwọn lógún wípé kí àwọn ènìyàn wípé kí wọ́n wà kán máa gbádùn àgbékalẹ̀ wọ́n ti kí gbogbo yín lẹ ọ̀kọ̀ọ̀kan ó wà bẹ́ẹ̀ ni jàdí o bẹ́ẹ̀ ni yes fọlọ́mọbìnrin gan ẹ̀yìn dídùn. ẹ wo a máa fún àwọn ètò ń pè wá ẹ̀ ló ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ ta ló wà ń bẹ̀ ìwọ tàríbò ló sọ̀rọ̀ ìwọ́nu Ọlọ́run bó ṣe ń bẹ̀ tó wá jẹ́ ìwọ́nu Ọlọ́run à ń kọ́ tí rẹ̀ tún pè alẹ́ wọ̀n ẹ́ lépè gbẹ́dẹ́kọ́ kú lórí ètò fún wa rádaràda adẹ̀tún kọ́ tí ó dẹ̀ tún pè wá ó tún wá níta ló ń sọ̀rọ̀. kúlùkùlù sí àjò tí bá lù ẹ̀ sẹ́wọ̀wọ̀ One Stone Capsule. ẹ wo One Stone ó wà lóòótọ́ bàbá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n ní ìwọ tí malaria àwọn ọmọrú malaria tó lè máa ṣe ẹ àìsàn tó lè máa ṣe ẹ tó o bá ti gbé One Stone tó o bá ti gbé lura gbọ́ mi orí fún ẹ ẹ̀yìn dùn ẹ kí ló ṣe wọ́ gbọ́ mi ìwọ ti gbé One Stone ìwọ ti gbé lura gbọ́ mi ẹ wá ṣe promo à ń ṣe lọ́wọ́ ẹ fún mi níwèé ẹ dákun ẹ fún mi ìwé ìwé ń kọ́ ẹ wò tí ẹ kówé síbí ẹ wò ẹ bá Suleiman wọ́n ní gbogbo òwe wa ó wà lábẹ́ láptọ̀pù wọ́n ló wà ń bí ó wà ní ẹ bá ń kówé ẹgbà yẹn náà ẹgbà ẹ bá ń kó ó ní ìwé wà ó rè ìwé ẹ bá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ ewé àtẹ̀gbò nípa ewé àtẹ̀gbò ó ní ọba wa ó ní wọ́n ṣe kí ni ó ní wọ́n ṣe ẹgbẹ́ mọ́gbàgbé lánàá a sọ wípé ọ̀fẹ́ la fẹ́ máa fún àwọn èèyàn níwèé yìí ìwọ́n tó bá ti ra báàgì promo ń lọ lọ́wọ́ o wọ́n tó bá ti ra báàgì wa tó bá ti ra báàgì àfọ ẹ ó wà nínú báàgì kọ̀ọ̀kan ó rèé gbọ́ mi ìwọ́n tó bá ra báàgì kékeré mo rò wípé ọmọ àbá nínú rẹ̀ o gbọ́ mi One Stone èmi ò mọ irú àìsàn tó lè máa ṣí ọ́ mi ò mọ irú kan tó lè máa kojú. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ kọ̀ọ̀kan. One Stone Capsule bẹ́ẹ̀ níta. Ó wà lóòótọ́. Yes. Tó wà ń bẹ̀. Ara ríro. Yes. Ìṣedéédé. Ọlọ́mọkùnrin. Ẹ̀yìn dídùn. Yeah. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. One Stone Capsule ni ẹ lọ wá kára wá lè. Ẹgbẹ́ mi kí ni túmọ̀ tára ọba ń kọ́fẹ́ ni wípé tá a bá ti rí wípé ó fẹ́ máa rẹ̀ wá bó
bóyá wọ́n ti rí wípé àìsàn kan fẹ́ máa ṣí ọ́ ìwọ tó rí túlù mú ìwọ tí ó ṣàmú irú àìsàn wo ló lè máa ṣe wọ̀ ìwọ gbọ́ mi gbé wáṣọ gbé lura ìwọ tó fẹ́ bèrè lórí àwọn pírọ́dọ̀tì gbọ́ mi à ń ṣe promo lọ́wọ́ ìwọ tí high number yìí lórí WhatsApp wọ́n á dẹ̀ lọ lójú ẹsẹ̀ bá a ṣe ń ṣètò lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ ti message tó bá message wọ́n á ṣe kí ni wọ́n á dẹ̀ lọ 09020171999 09020171999 ìwọ á lè pè wọlé láti béèrè ẹ wò ẹ gbọ́ mi Láwàfin náà ṣe kí ni Láwàfin náà wá o. One stone capsule jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀dàgiri kàkàkà. One stone capsule là ń pè ní tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ SULAWOG Nigeria Limited Dr. Sulaiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló pe ewé àtegbò pọ̀ lórí capsule. One stone capsule olúléeṣẹ́ wà ní Ẹgbẹ̀jì Aláwòye compound nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n tún wà ní Asadam Road shop 7 and 9 DSN complex ní àfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Yàdòwò lóúnjẹ nílùú Ìlọrin. Tàbí kó máa kàn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09020171999 lẹ́ẹ̀kan sí 09020171999. Nọ́mbà iná sì tún ní WhatsApp nọ́mbà wọn. Gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà ẹ lè order fún one stone capsule lórí nọ́mbà WhatsApp wọn yìí. Lọ́gán yóò tẹ̀ ẹ́ lára. Àtìgbà tí mo ti lò. Ṣèṣe. Òdodo ọ̀rọ̀ bọ́mi ti pọ̀. Ọlọ́ngbọ́ òdodo ọ̀rọ̀ ni ẹ gbọ́ mi èmi ò mọ̀rú jẹ̀díjẹ̀dí tó lè máa ṣe wọ̀ mi ò mọ̀rú àìsàn tó lè máa ṣí ẹ́ gbọ́ mi a máa sọ fún ẹ̀ a ní gbogbo àwọn oògùn wọ̀nyí tó o bá fẹ́ lò ó tó o bá ti lo Láwàfin o ò tí ì lo oògùn sọ́ọ́rí Láwàfin ń lọ́kọ́ máa lò yóò fọ gbogbo ìdọ̀tí tó wà nínú ẹ̀jẹ̀ tó wà lára rẹ gbogbo wàhálà ìdààmú tó wà lára rẹ yóò kọ́ fọ́ dànù tó bá wà fọ́ dànù tán tó bá lo wàásù ó ṣiṣẹ́ dáadáa tó bá lo apasi ó ṣiṣẹ́ dáadáa tó bá lo Sulawin ó ṣiṣẹ́ dáadáa ọlọ́gbọ́n ìwọ tó o bá ti lò miss àwọn tá ti lò ọlọ́gbọ́n ẹgbẹ́ mo tún pe ọlọ́run àwọn ògbọ́dọ̀ máa búra lórí ọ̀sán ọlọ́gbọ́n Láwàfin àwọn ẹ̀dàkọ̀ ẹ̀ka ṣe báyìí ìwọ tó bá ti lò Láwàfin rí pè wọlé kọ́ tiẹ̀ jẹ́rìí sí káwọ́ èèyàn kí wọ́n mọ̀ wípé lóòótọ́ ń lọ ti lo Láwàfin ń lọ ti lórí Láwàfin ó ti ṣe dáadáa. Tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ Láwàfin tí ẹ̀yìn ríro gòjòtò nǹkan oṣù tí ó ṣe déédéé ọmọbìnrin Láwàfin tí nígbà pẹ̀lú rà. Òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ Láwàfin tí wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn romẹ́ ẹ̀yìn dúdú ti kàjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé tàbó múnira. ọlọ́gbọ́n ọ̀tọ́ ni ìwọ ọmọbìnrin tí wàá máa lọ́nu mọ́lẹ̀ tó bá fẹ́ ṣe nǹkan oṣù tí wàá máa ní yé inú máa ń run mí ọlọ́gbọ́n tó bá ti lọ Láwàfin yìí àbí wọ́n tó kó àìsàn lára obìnrin nǹkan ọwọ́ fẹ́ tọ̀ ọwọ́ tọ̀ ṣeré àbórí ọkọ̀ tọ̀ àbábẹ́ tọ̀ àbọ̀wò pé kí ni nǹkan tó ṣe mí àbí wọ́n lè tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ọlọ́gbọ́n Láwàfin ní kò lò gbọ́ mi jẹ́ kí wọ́n ṣàṣírí kan fún ẹ sọ wá rí àlùjọ yìí àlùjọ ẹkùn ọkọ̀ òkè adúgbàláwọ̀ ẹ̀yin náà bá àṣàdàmú o wọ́n múná dé adúgbàláwọ̀ yìí o ẹ ṣeun o ṣùgbọ́n àwọn òní pa jẹnẹrétọ̀ wa jẹnẹrétọ̀ làwa ń tàn láti bí oṣù mẹ́ta ń rèé ẹ wò ó ń rèé àlùjọ gángan ẹkùn ọkọ̀ òkè tó bá fẹ́ gbádùn rẹ̀ ìwọ ọmọkùnrin lè lò ó ọmọbìnrin lè lò ó ìwọ ọmọbìnrin tó bá mọ̀ pé ara rẹ̀ kì í múfù ara rẹ̀ kàn máa kú bí òkúta gbọ́ mi tó o bá gbé àlùjọ yìí àti Láwàfin yìí tó o bá gbé lura kíní kan wà yóò máa ṣe fúkẹ́ yóò máa ní ọkùnrin wà wọ́n ní mo ìsọkúsọ kọ́ lélẹ̀ gbọ́ mi tó o bá lò ó ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ kéré jọjọ orí rẹ lọ àbò ò lè tàtẹ̀kẹ́lẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ọlọ́ngbọ́ òní àlùjọ royal zebra yìí ọlọ́tìlélẹ̀ yìí olómi náà wà tó bá kó méjì papọ̀ tó bá gbé mu ọlọ́ngbọ́ tí nǹkan ọmọkùnrin ò bá ṣe báyìí tí
tí ò bá ṣe báyìí pẹ̀mí lọ́mọ àlè ọlọ́ngbọ́n òṣìṣẹ́ méjèèjì àtẹ̀kálẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ń làlùjọ yìí à ń ṣe promo lọ́wọ́ gbogbo ẹ̀ ó wà nínú báàgì pẹ̀lú ìwé pẹ̀lú díìskì ló wà ń bẹ̀ adẹ̀sọ́ fún pé ìwọ tó bá rà tó bá díìskì kí ra rẹ kú oríire ṣùgbọ́n wàá báwèé ń bẹ̀ ìwé ṣe kíni ìwé ṣe pàtàkì ó ṣe dandan. jẹ̀díjẹ̀dí ò sí mọ́ tipẹ́tipẹ́ àtìgbà tí mo ti mọ láwa fi ti ẹ̀yìn ríro gbọ̀njọ̀gbọ̀n nǹkan oṣù tí ó ṣe déédéé ọmọbìnrin láwa fi ti ìbò kẹrùra. òdodo ọ̀rọ̀ bọ́mi ti poró náà tójó kàtàkàtà poró ọ̀gbẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà lòògùn ìbílẹ̀ láwa fi ti wú jẹ̀díjẹ̀dí ti gbòǹgbò ẹ̀yìn ro mẹ́yìn dúdú ti kànjẹ̀gbọ̀n ibà ti rógo nǹkan àlejò ọmọbìnrin tí ò ṣe déédéé dàbó múnira dání gbogbo ọlọ́mọkùnrin tó ti dakú rẹ̀ tẹ̀lé láwa fi ti ó tún lára sọ bí ẹni sọ gbàdójú. ọlọ́ngbà òótọ́ ni làwa fi ṣe àgbà àkókò orú tẹ̀. olùtẹ̀ lórí wa ẹ jẹ́ ká máa fẹ́ léyìí ká fi máa dára wa nú dùn koríko tó bá ti tẹ̀ kò ní gbé eri mọ́ o. gbọ́ mi èmi ò mọ̀rú àìsàn tó wà nú ara rẹ tó bá ti lò ó lọ́gbọ́n kò ní gbérí mọ́ gbọ́ mi á ti sọ̀rọ̀ ó ní sùláfì lélẹ́yìí ìwọ tó nítọ̀ ṣúgà ọlọ́run o ìwọ tó ní ṣúgà pọ̀jù lára rẹ tó nítọ̀ ṣúgà ure sùláfì àwọn èèyàn jẹ́rìí sí sùláfì yìí wọ́n jẹ́rìí gidigidi gan sùláfì ṣe pàtàkì gbọ́ mi kì í ṣe gbà tí ọba nítọ̀ ṣúgà ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni ń lọ gbọ́dọ̀ máa lò ó iṣẹ́ tó ń ṣe ó pọ̀ ó yẹ kọ́bìnrin máa lò ó yẹ kọ́kùnrin máa lò ó ìwọ táìsàn dà láàmú lágbo ara ẹ ọ lè lò ó ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ rẹ̀ gbogbo ó tọ́ ní ìfúnpá gíga táyà rẹ̀ já òrè ó apasílẹ̀ léyìí ó ń ṣe fún ẹ̀jẹ̀ ríru àwọn kan ní ẹ dákun àní mo gba abẹ́rẹ́ tí mo gbà apá kan mọ̀ ti lọ ẹsẹ̀ kan mọ̀ ti lọ mọ́ ni tó o bá ti rí i pé tó o bá sọ fún ẹ wípé lọ ṣe tẹ́sì wọ́n ní ìfúnpá rẹ ṣe kí ni ìfúnpá rẹ ga o ò ní problem ó ní apasítì tíì ní ìwọ ṣe kí ni ìwọ lò ó bẹ́ẹ̀. níwájú wa ìyá òde wa òde. ìwọ tó bá gbádùn orin yìí tó bá mẹ tó kọ ìwọ sẹ́ni ẹ tó kọ tẹ́sì ẹ tó kọ jẹ́ ká wò ó bóyá ṣe ó dẹ̀ ti dárúkọ ó ti jáṣẹ́ ó ti ní Musiliu ní o ìwọ tó bá mọ ọmọlúwo ni Musiliu ìwọ tẹ́sì ẹ ọmọlúwo ni Musiliu Ṣọlá Jagunlabi lára àwájú bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi ògùn yìí ni pé wọ́n ń lé bọ̀ ògùn ẹsẹ̀ kí ni ó ń lára wájú gbogbo àwọn ògùn tá a tò kalẹ̀ yìí ìwọ pè ìwọ ọ̀dà béèrè ṣùgbọ́n ẹ má gbàgbé ọlọ́ngbọ́n sùlàfíìtì yìí sùlàfíìtì ó mà ṣe kí ni ó ní agbára àti one stone. Dr. Suleiman ló ní kí gbogbo yóò. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta. Bẹ́ẹ̀ni. Àwọn tòjòjò mọ́. Bẹ́ẹ̀ni. Jẹ̀díjẹ̀dí. Yes. Ara ríro. Bẹ́ẹ̀ni. Ìṣe déédéé. Bẹ́ẹ̀ni. Ọlọ́mọkùnrin. Yes. Ẹ̀yìn dídùn. Bẹ́ẹ̀ni. Nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o. Wọ́n sọ́ka sùn ní ẹ̀ lọ́wọ́ kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule Jagunlabi dé aláyàbí òkè sẹ́gìrì làgìrì ọ̀dàgìrì kàkàkà. one stone capsule là ń pè rí nì tí a fi ewé àtegbò ṣe láti iléeṣẹ́ SULAWOG Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ lọ́pọ̀ ewé àtegbò pọ̀. ẹ jẹ́ kí sàṣírí kan fún gbogbo ẹyẹ èèyàn lórí one stone yìí àwọn ọmọlú àìsàn tó lè máa sí ẹ ọlọ́ngbọ́n mi ọmọlú àìsàn tó lè máa sí ẹ capsule ní òní ẹ ká dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ìmọ̀ jìnlẹ̀ tí wọ́n fi ṣe òní ìwọ ẹ bá mi wò ó sáwọn èèyàn rí dáadáa rèé òní ẹ wò ó capsule ní mélòó ló máa lò wàá lo mẹ́rin láàárọ̀ wàá lo mẹ́rin lọ́sàn-án wàá lo mẹ́rin lálẹ́ ìwọ tí malaria bóyá ó ti wá mú ẹ bíbí èsìrú ti wá mú ẹ ó ti bù ẹ àbí ìwọ lè dìde ọwọ́ ń gbọ̀n mọ́lẹ̀ ni ọdún ibà pọ́jú
bá pọ́tọ̀ ń ní mẹ́rin ni wàá gbé mẹ́rin lura ń rè ẹ wá gbọ́ mi gbogbo ògùn wa kò sí nǹkan tá a lè fi àlùjọ ń rè àlùjọ rè wàá já àlùjọ ọkọ̀ òkè ń rè ó sọ ti rí báyìí wọ́n ní pé mo ti já ń rè wàá wá sẹ́mu àbí kọ́ọ̀pù sí kọ́ọ̀pù ń ní. ẹkù ọkọ̀ òkè wà wá ṣe kí ni wà wá lò wà gbẹlura bá ṣe ń lò bá ṣe ń gbẹlura rèé o. Dr. Suleiman ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ níta ká má sòjòjò mọ́ jẹ̀díjẹ̀dí ara ríro àìlèṣe déédéé ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà tára wà bá ń kọ́fẹ́ o wọ́n sọ́ka sùn yẹn lọ wá kára wá lè jí pépé. kúlùkùlù sí àjò tí bá lu ẹ̀sẹ̀ wọ̀wọ̀wọ̀. one stone capsule jagunlabide aláyàbí òkè ságiri làgiri ọ̀làgiri kàkàkà. one stone capsule là ń perí nì tí a fi wé àtẹ̀gùnṣe láti iléeṣẹ́ SULAWOG Nigeria Limited Dr. Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. ọlọ́ngbọ́n bí mo ṣe lóhùn mo ti dọkùnrin ọkùnrin ni mí bí mo ṣe rán lóhùn ẹni bẹ́ẹ̀ pé mo ti lò ó ẹni pé bí mo ẹ má wòrán o ká tó rí bíi 2 minutes èsì wà fáànù ṣiṣẹ́ sílífà náà ṣiṣẹ́ lókè ẹ̀sìn báyìí mo ti fẹ́ máa ṣe ẹ̀gùn wá wọn ni wípé ó ṣe kí ni ó tà mí lọ́rẹ̀ ó tà mí wá kíyèmí ara ọlọ́ngbọ́ ó ní agbára. Dr. Suleiman ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ ló ní kí gbogbo yín o. Wọ́n sì kí gbogbo yín lọ́kọ̀ọ̀kan. Wọ́n sọ́ka sùn bẹ́ẹ̀ ní Sọ wà bẹ́ẹ̀. ká má sòjòjò mọ́. Jẹ̀díjẹ̀dí ara ríro Yes. àìlèṣe déédéé Sọ wà bẹ́ẹ̀. ọlọ́mọkùnrin ẹ̀yìn dídùn nígbàkúgbà